tó mo kí ọkùnrin o, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyúnú, mo kásẹ̀ ẹ̀dí. Bá a bá ti rí rẹ ni tó pọ́njọ́ méjì tó pọ́njọ́ mẹ́ta ẹ̀kọ́ àti ọ̀là ń kíra wa. Mo kí gbogbo yín o fún ìfẹ́ tẹ́ fi hàn sí mi Abíọ́dún Ọmọláwuyè lágbára Ọlọ́run Lódùmarè. Iná ìfẹ́ náà kò ní kú. Ẹ jẹ́ máa fi àkókò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó dìbò pátápátá lórí ìwé ìtàn tẹ́ lókù tẹ́ tó fẹ́ máa tẹ́tí sí. Mo láǹfààní láti sọ fún yín wípé ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Adie bà lókun òun ló gbégbá orókè fún ti sáà yìí. Mo ti ka ìwé ìtàn náà rí ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tí mo lò ń gbà náà kò jáde dáadáa látàrí wípé irinṣẹ́ tá a lò ń gbà náà ó mẹ́hẹ púpọ̀. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo yín pátápátá lẹ́ẹ̀kan sí i. Ìwé ìtàn tẹ́ ẹ dìbò fún òun náà là á máa kà lágbára Ọlọ́run Lódùmarè. Ọdún 2015 òun ni mo kọ ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Adie bà lókun yìí. Kí n tó máa tẹ̀síwájú, àkíyèsí pàtàkì: gbogbo orúkọ ènìyàn, ìlú tàbí orúkọ ibikíbi tí a lò nínú ìwé yìí kì í ṣe ti ẹnikẹ́ni tàbí ti ibikíbi. Orúkọ àròsọ tàbí ìnagijẹ lásánlàsàn ni gbogbo rẹ̀ jẹ́. Nítorí náà, ẹnikẹ́ni tàbí ìlúkìlú tí àwọn orúkọ wọ̀nyí bá tirẹ̀ mu kí ó fi oríjìn wá, torí bí a bá jẹ̀kọ àá foríjẹwé ni. Àwọn orúkọ tí a lò nínú ìwé yìí ó jẹ́ ògidì àròsọ pọ́nbélé. A ò ní ẹnikẹ́ni lọ́kàn rárá. Gbogbo àṣẹ ìwé yìí ó wà lọ́wọ́ Abíọ́dún Ọláwuyè. Ẹnikẹ́ni kò gbọdọ̀ tún ìwé yìí tẹ̀ tàbí yọ ọ lò lọ́nàkọnà láì gba àṣẹ. Adie bà lókun, Abíọ́dún Ọláwuyè 2015. Bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá mi subscribe báyìí. Ṣé mọ̀ wípé kárìn kápọ̀ yíyẹni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. Lágbára Olódùmarè ẹ ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Ẹ wá jẹ́ kí n ka Adie bà lókun sí yín létí ní ṣókí. Ká wí fúnni ká gbọ́ àwòlé alára, ká sọ̀rọ̀ fúnni ká gbà àwo òkè ìjérò. Àwí ìgbọ́ àfọ̀ọ̀gbà àwo wọn lọ́rùn àjàǹte. Adé á fún kò kú mọ́ àwo ojúlarí, àbù fún paramọ́lẹ̀ àwo jagunlabí. Táwo wá padà sí lésù lẹ́yìn àwo. Ìbá sì máa dún pẹ̀wù lára ọmọ ènìyàn láì kìí ṣẹran ìgalà. Wọn àfojoojúmọ́ wọn àfi rán ọmọ ọlọ́mọ lọ́rùn ọ̀sán gangan. Wọ́n ní kí kò kú mọ́ kó dẹ̀yìn níwá ìbàjẹ́ ó kọ tí ikún. Wọ́n ní kó jáwọ́ ibi ní ṣíṣe kó lè rẹ́yìn fi sílẹ̀ dọ́mọ. Oní tiwọn ni wọ́n ń sọ. Kò kú mọ́ wá dòòṣà àkúnlẹ̀bọ tí ń fojoojúmọ́ gbẹbọ lọ́wọ́ ẹni. Ojoojúmọ́ òní bẹ́rí olórí lọ tà nílẹ̀ Ìjẹ̀bú. Àwọn agbófinró wọn ò sì rí nǹkan ṣe sí i. Ṣé bí orogún ìyẹn bá juni lọ màmá là á pè é. Àrí ìgbọ́dọ̀ wí ikùn mú balẹ̀ sí lọ́rọ̀ kò kú mọ́. Ẹni tó bá wí pẹ́rẹ́ yóò dèrò ọ̀run ọ̀sán gangan ni. Dákun sẹ́ni tó jòkó tì ọ́ kì í so lófòófó. Ẹ má mà sọ pé ẹ gbọ́ nǹkan lẹ́nu mi o. A kì í gbélé ẹni ká fọrùn rọ́. Onítọ̀hún ò yọnu sọ̀rọ̀ kò kú mọ́ ni. Ojoojúmọ́ ayé ní sáápọn. Ìgbàkúùgbà òun ló ń gbẹ̀mí ọmọ ènìyàn. Ìtàkùn tó ní kérin má gòkè àlọ́ tó ń terin òní òjò lọ. Ọ̀pẹ ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá. Ẹni ìṣẹ̀lẹ̀ kàyéfì wọ̀nyí tó sojú rẹ̀ òun ló lè sọ. Ìgbà tọ́rọ̀ náà gbìnà yá tán ó lójú ẹni tó lè ṣàṣùnára. Wọ́n bá ránṣẹ́ sí Ògìdán. Ògbólógbò ọ̀tẹlẹ̀múyẹ́ ti ká síbi mọ́lé tẹbọtẹbọ pé kó wá gbà wọ́n lọ́wọ́ agbénipa. Ògìdán ẹsẹ̀ tẹsẹ̀ kan bodò ọ̀ọ́ni ti ń fà á. Iṣẹ́ tó Ògìdán ò tí ì dáwọ́lé tí kú ti ń polówó ara rẹ̀ fún tantantan. Ọba wa rán ni níṣẹ́ odò ọba kún. Ṣé ká jí sí ọba ní àbí ká padà sílé òun ló yẹ. Ṣógìdán wá jí sí ọ̀hún ni àbó padà sílé. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ kàwé àkàgbádùn yìí kí gbogbo wa ká lè rí gọ́ngọ́ tó sọ. Orí Kinni òun ni mo ti bẹ̀rẹ̀ báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ̀? Rírò òun ní tènìyàn. Rírò ní tènìyàn. Ẹ máa bá mi ká lọ o. Kò kú mẹ́rẹ̀ẹ̀sẹ̀ jẹun tán ni. Ó bojú wo aago lẹ́gbẹ̀ẹ́ ògiri. Aago 12 ààbọ̀ ó ṣẹ̀ṣẹ̀ lù ni. Ó gbẹ́yìn lélẹ̀ lórí àga tìmùtìmù tó jókòó lé. Ó dijú mọ́rí lọ gbọ̀n ṣùgbọ́n kò sùn. Bí ó tilẹ̀ fẹ́ sùn, ìrònú ò jẹ́ ẹ̀. Onírúurú ìrònú òun ló ń bára wọn wọ̀jàkadì lọ́kàn rẹ̀. Ó ní ayé yìí mà kúkú burú o. Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ o. Má jẹ́ kí n bá wọn nájà wàràwàrà láyé tí mo wá. Ẹlòmíràn á wáyé láàárọ̀ a sì tún padà sọ́run kó tó di ọwọ́ ọ̀sán. Ẹlòmíràn á tilẹ̀ rọ́jú di ọwọ́ ọ̀sán kó tó padà. Ọ̀pọ̀ ènìyàn a sì máa di alẹ́gbèrè kó tó padà lọ ní tirẹ̀. Kódà wọn a máa bẹ Ọlọ́run ikú fún ẹlòmíràn kó tó di pé yóò lọ. Elédùà
jọ̀wọ́ jẹ́ kí n dàgbà kí n dògbó, jẹ́ kí n dàgbà kí n dògbó kí n tó pojú dé ní tèmi. Àmọ́ ṣá, ṣé ọjọ́ irú wa yìí lè di alẹ́ báyìí? Ṣé irú wa yìí ṣá lè fọwọ́ rọrí báyìí? Kò dájú rárá. Ikú tó ń pojú gbẹ̀ ẹni, òwe òun ló kúkú ń pa fún ni. Ṣé bí ọjọ́ náà rèé bí àná yìí tí àwa àti ọ̀gá Málọmọ́ Ògúnníyì tá a lọ da agbo òṣèré kan tó wá láti Èkó wá ṣeré nílẹ̀ yìí rú. Owó ilẹ̀ òun la ní kó òṣèré náà ó san tó fà á kékọ́rí. Bóyá bí òṣèré náà bá mọ irú ènìyàn tí Málọmọ́ jẹ́ ni, bóyá kò bá so àgbéjẹ́ mọ́wọ́. Málọmọ́ ọkùnrin ogun, àyàkù gànà tí wópa láìgbọràn, kóńdó àyígbó tí kò ṣeé fi gbárí, ayílùmọ̀ bí owú, ọkùnrin kan ṣoṣo bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọkùnrin. Lọ́jọ́ burúkú èṣù gbomimu náà, eléré ó ti tò gbogbo irinṣẹ́ rẹ̀ tán, ó ti bẹ̀rẹ̀ sí ní kọrin pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Èrò ti pọ̀ lọ bìbà bí iyanrìn etí òkun. Ẹ̀gàn ni hẹ̀, bí ìjà bá ń bẹ níbẹ̀ ká parí ẹ̀. Olórin náà ń kọ wábiwọ́ sí orin. Àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní náwó fún eléré náà lójú agbo. Àwọn ládéládé àti lóyèlóyè ò gbẹ́yìn níbẹ̀. Gbogbo rẹ̀ rán gùdù ni lásìkò tí a dé. Paramọ́lẹ̀ òun ló kọ́kọ́ yìnbọn sókè pùù bí a ti ń súnmọ́ ojú agbo. Ọ̀rọ̀ di pẹ́ǹtúká, ọlọ́mọ ò mójú ọmọ mọ́. Kábíyèsí ò dúró mú ìrùkẹ̀rẹ̀. Wọ́n ti tẹ ọ̀pá àṣẹ ẹlòmíràn nínú wọn dá. Gbogbo èrò wòran wọ́n ti túká pátápátá. Bí ìgbà tí a ju nǹkan sáàrin ìjà lọ òní ọ̀rọ̀ náà rí. Ìgbé àfẹ́wé, inú oko là ń wá nǹkan ọbẹ̀. Kálukú ti na pápá bora. Ká tó ṣẹ́jú pẹ́, Málọmọ́ ti dé ibi tí àwọn eléré náà wà. Ṣùgbọ́n bí òṣèré náà ṣe pòórá kò sí ẹni tó yé, nítorí pé kò sí àyè ibi tí ó lè gbà sá lọ. Àwọn eruku wọ́n kú ti yí agbo náà ká, àfi bí a ò ṣe rí òṣèré náà láàrin agbo. Dájúdájú, bí kò bá lo ìṣújú, a jẹ́ pé àfẹ́ẹ̀rí tàbí ọ̀fẹ́ ló lò. Ó tilẹ̀ lè jẹ́ wípé ègbé ló gbé kúrò lójú agbo. Ìyówù kó jẹ́, babaláwo tó ṣe ògùn náà fún orí ṣe púpọ̀ jù. Ó sì yẹ kí ó tún máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ tí kò padà lẹ́yìn rẹ̀ ni. Nítorí wípé bí ọwọ́ ọ̀gá Málọmọ́ bá tẹ̀ ní ọjọ́ náà ni, kò bá máa fi orin kíkọ pìtàn láyé rẹ̀ ni. Ìyẹn tí kò bá gba ibẹ̀ kú. Gbogbo owó tí olórin ọ̀hún ti pa òun ni akúkú palẹ̀ mọ́ pátápátá. Kódà bí ènìyàn tilẹ̀ ń fi ojoojúmọ́ ayé wẹ ọṣẹ àwúre, kò gbọdọ̀ jẹ́ tó irú ìfà tí a rí ní ọjọ́ náà. Ẹni ìfọ̀tọ́ sí òun ní kúkú pè ní àrámù. Ṣùgbọ́n àwọn òṣèré mìíràn wọ́n ní ìkà nínú díẹ̀ sá. Ṣé ó yẹ kí òṣèré náà kí ó fi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sílẹ̀ nígbà tí ìjàmbá dé? Ẹni ẹlẹ́ni, bóyá ọ̀rọ̀ àwọn àgbàlagbà ló tẹ̀lé tí wọ́n ní bí iná bá ń jó ni tó tún jó ọmọ ẹni, tara ẹni òun là kọ́kọ́ gbọ̀n dànù. Kòkú má rọra rẹ́rìn àrín sínú, ó mirí, ó sì tún bá èrò rẹ̀ lọ. Ó ní ẹ̀rín bàbá àgbà kan nínú àwọn ọmọ ẹ̀yìn eléré náà tí wọ́n ń pè ní Ọ̀gbẹ́ni Akin, òun ló tilẹ̀ pa mí. Bí wọ́n ti ní kí wọ́n máa kó gbogbo owó wọn jáde, oníbaba ló ti ń tọ̀ sí ṣòkòtò. Ojúlarí ló sọ̀rọ̀ tó pa gbogbo wa lẹ́rìn nígbà tó sọ pé bẹ́ẹ̀ ẹ sì sọ wípé Akínlélé yìí ń jẹ́, ṣé Akínlélé yìí ni àbí Òjó? Kòkú má tún rẹ́rìn àrín sínú, kò lajú, bẹ́ẹ̀ òun ni kò sì sùn. Ǹjẹ́ kò tún máa lọ bí ọ̀sẹ̀ méjì tí a ti ṣe iṣẹ́ ọ̀hún ní àṣeyọrí kí oníṣẹ́ tó kan ọ̀gá Málọmọ́ lára pé kábíyèsí ikú bàbá yèyé ní kí wọ́n yọjú sí àwọn ní ààfin. Ọ̀gá kúkú ti mọ̀ wípé kò ní ṣaláì rí bẹ́ẹ̀ sí ẹni tó sohun ètùfù. Dandan òun ni kó máa kíyèsí ẹ̀yìnkùlé. Ọkàn ọ̀gá Málọmọ́ kúkú balẹ̀ pé ẹni mi kùkùté ara rẹ̀ ló mì. Sí ọmọ tuntun kì í ṣe àkọ́pàjẹ àjẹ́. Ọ̀nà tí ìjímèrè bá sì dá, igi oko òun ni wọ́n fi ń bi. Ọ̀rọ̀ òdùn níjọ́ tí wọ́n fèsùrú ṣàṣàrò, ohun burúkú òun ló ṣẹlẹ̀ láwùjọ iṣu. Ọjọ́ burúkú èṣù gbomimu gbáà òun ni ọjọ́ náà jẹ́ fún àwọn mẹ́ta tí kábíyèsí rán wá sí ọ̀dọ̀ ọ̀gá Málọmọ́. Ìgbájú ìgbámú tí kẹríkẹrí ń bá lòde òun ni ọ̀rọ̀ náà dà. Wọ́n lù wọ́n bí aṣọ òfì, kódà wọ́n lù wọ́n bí ẹni lu bàrà ni. Wọ́n jẹ wábiwọ́ sí ìyà lọ́jọ́ náà. Málọmọ́ ní bí kì í bá ṣe wípé òun ro ti ìkúnlẹ̀ abiyamọ ni, òkú wọn òun ni ò bá kúkú fi ránṣẹ́ sí ààfin. Àwọn oníṣẹ́ kábíyèsí ń sunkún wọ̀rù, ara wọn ti bó fẹ́lẹ́fẹ́lẹ́. Sí àìmọ̀ṣẹ́ kò rógùn òun ló jẹ́ kó torí bomi gbígbóná. Orí okùn òun ni àwọn oníṣẹ́ ọba wà níbi tí wọ́n dè wọ́n mọ́. Wọ́n ń da omi lójú pòròpòrò bí egbére. Àwọn géńdé mẹ́fà dúró tì wọ́n sì ń kó wọn nípa tiyẹ lóòrèkóòrè. Málọmọ́ ní ẹ má nà wọ́n mọ́, ẹ̀yin wọ̀nyí ẹ bá ojú rere mi pàdé lónìí.
bí bẹ́ẹ̀ kọ́ lónìí òní wọn ò bá ṣekú pa yín tí wọn ò bá fi ẹran ara yín fún ẹja inú omi jẹ, èmi má lọ mọ́, ikú tí jágbe mọ́ ni kó tó pa ni. Ẹ bá ojúrere mi pàdé lónìí gẹ́gẹ́ bí mo ti wí. Bí ẹ bá délé kẹ́ ẹ lọ dúpẹ́ lọ́wọ́ orí, bẹ́ẹ̀ bá dé yẹ̀wò ẹ wọ́ ìrókò mọ́ rí, ẹ dúpẹ́ lọ́wọ́ àkúnlẹ̀yàn. Bó bá wá jẹ́ pé oore lẹ́sẹ̀ tó wá yọ yín nínú àdánwò èmi má lọ mọ́, àtàgígún tí ò ṣeé fi símú, ẹ tẹ̀síwájú nínú oore ṣíṣe. Wọ́n ó tú yín sílẹ̀ kí ẹ máa lọlé láyọ̀. Ṣùgbọ́n bí ẹ bá délé, ẹ jíṣẹ́ fún kábíyèsí wípé kí ó fi ọwọ́ mú ààfin rẹ̀, kí èmi má lọ mọ́, àkúfọ̀ ọ̀pálábá tó ṣòro fìjà lọ, kémi náà kí n fọwọ́ mú ilé mi. Má lọ mọ́ ṣẹ́jú sí àwọn ẹmẹ̀wà rẹ̀ pé kí wọ́n tú okùn tí wọ́n fi de àwọn oníṣẹ́ ọba. Wọ́n sì ṣe gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀. Bí wọ́n ti gba ìdáǹdè tán, òní wọ́n forí lé ọ̀nà ààfin. Ẹsẹ̀ wọn ò ranlẹ̀ dáadáa mọ́. Bí wọ́n ti ń ṣubú, òní wọ́n tún dìde bí ọmọ àgùntàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí, tí ẹsẹ̀ wọn sì ń gbọ̀n nílẹ̀. Ibi tí kò kú mọ́ bá èrò rẹ̀ dé nìyí tó fi wúkọ́ kẹ̀hẹ̀. Ó lajú, ó dìde jókòó, ó sì gbé omi tó mu kù lórí tábìlì. Ó mu díẹ̀ níbẹ̀, ó wo aago tó wà lára ògiri. Aago kan ó kọjá ìṣẹ́jú 5. Kò kú má pòṣé, ó dàbí ẹni wípé ọjọ́ lọ já díẹ̀ lónìí. Kí ojúra rí kó tiẹ̀ tètè ti yẹ́kẹ́mi dé ká mọ ibi ọ̀rọ̀ ń lọ. Kò kú má fi ẹ̀yìn lélẹ̀ padà lórí àga tìmùtìmù rẹ̀. Ó sì tún dijú mọ́rí bíi ti àtẹ̀yìnwá. Ibi tó roko èrò rẹ̀ tì sí, òun náà ló tún padà sí. Ó ní ṣe bí ọjọ́ kẹta tí àwọn oníṣẹ́ kábíyèsí tí wọ́n ti fata ìyàpanu. Òun ni lọ́ọ̀yà kan mú ìwé ìpẹ̀jọ́ wá pé ọ̀gá má lọ mọ́ wọn ní ẹjọ́ ní kóòtù lórí àwọn ìwà ìpáǹle gbogbo tí wọ́n ń hù àti dídà omi àlàáfíà ìlú rú. Bí má lọ mọ́ ti gba ìwé náà tó sì kà á tán, òun ló bú sẹ́rìn kéékèèké. Omi ẹ̀rín sì ń sàn lójú rẹ̀. Ó ní gbogbo ọ̀yà ní pé ara rẹ̀ lódù. Àwọn kinní wọ̀nyí náà ń pe ara wọn ní nǹkan gidi. Wọ́n ń pe èmi má lọ mọ́ ọkùnrin ogun lẹ́jọ́. Má lọ mọ́ tún bú sí ẹ̀rín. Ó ní adájọ́ wo ni wọn ò mọ̀ nílẹ̀ yìí rí? Èwo ni kì í ṣe ọ̀rẹ́ mi nínú wọn? Gbogbo agbẹjọ́rò ilẹ̀ yìí òun ni wọ́n máa ń wárí fún mi. Kí tilẹ̀ ló sún àwọn ènìyàn wọ̀nyí dé ibi gbogbo kátikàti wọ̀nyí ná. Owó tó yẹ kí wọ́n máa fi jẹun wẹ́rẹ́wẹ́rẹ́, kí wọ́n sì máa fi tún ìlú wọn ṣe bí ipa wọn bá ti mọ, òun ni wọ́n tún fi ń pè mí lẹ́jọ́ yìí. Àmọ́ òfò ẹni kì í ṣe ẹlòmíràn, àti pé bí àgbàná yóò bá wo owó ènìyàn, ibì kan sáà ni yóò ti bẹ̀rẹ̀. Ọjọ́ kóòtù pé gbogbo inú ilé òun ló kún fọ́fọ́. Àwọn ènìyàn tó pé bìbà sí ojú fèrèsé. Má lọ mọ́ wà nínú pátákó tí olùjẹ́jọ́ máa ń dúró sí. Ó wọ aṣọ agbádá funfun pẹ̀lú fìlà funfun àti bàtà funfun. Ó wo inú ilé ẹjọ́ yíká. Ó rí adájọ́ tí òun pẹ̀lú rẹ̀ jọ jẹ iyán ní ilé rẹ̀ ní alẹ́ àná. Ọkàn rẹ̀ balẹ̀ pẹ̀sẹ̀. Ṣé àgbọ́kànlé kì í pani lébi? Ó wo apá ìsàlẹ̀. Ó rí agbẹjọ́rò Àjàní Ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín. Àfíjú agbẹjọ́rò kan ṣoṣo bí ẹgbẹ̀rún ènìyàn. Bí ènìyàn pa odidi ìlú run, bí ó bá ti rí owó gba Àjàní ní agbẹjọ́rò rẹ̀, ààrẹ ò ní ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀. Má lọ mọ́ wo Àjàní lójú. Àjàní lọ́ra rẹ́rìn músẹ́. Inú má lọ má dùn dọ́ba. Má lọ má tún ta ojú kán. Ó rí àwọn agbẹjọ́rò bíi 4 mìíràn ní ibi tí wọ́n tún jókòó sí. Ìrẹ̀wẹ̀sì bá ọkàn rẹ̀. Ó sì hàn lójú rẹ̀ pẹ̀lú. Ó ní èyí ti jẹ́ agbẹjọ́rò 4. Ṣé lórí ẹjọ́ èmi nìkan yìí náà àbí ti ẹlòmíràn? À ń pe ọ̀rọ̀ yìí lówe ń láró nínú, ṣùgbọ́n irọ́ ni. Àjà ló lẹ́rù, irọ́ ni pẹpẹ ń pa. Àgọ́ mi òní yóò di adìyẹ kẹ́yìn. Èmi ni wọ́n ò borí àwọn ọ̀tá mi. Ìbéèrè adájọ́ òun ló sọ iye má lọ mọ́ jí. Ó gbọ́ tí adájọ́ béèrè wípé lẹ́yìn àwíjàre agbẹjọ́rò Àjàní, ǹjẹ́ ìwọ arákùnrin má lọ mọ́ ní ohunkóhun láti sọ bí? Má lọ mọ́ la ẹnu lásán ni kò lè sọ̀rọ̀. Ìyàlẹ́nu ńlá òun èyí jẹ́ fún agbẹjọ́rò Àjàní nítorí ó ti kọ́ má lọ mọ́ ní ohun tí yóò sọ ní irú àkókò báyìí. Níwọ̀n ìgbà tí má lọ mọ́ ò sọ ohunkóhun, adájọ́ dá ẹ̀wọ̀n 30 ọdún fún pẹ̀lú iṣẹ́ àṣekára. Ìgbà yìí òun iye má lọ mọ́ tó sí. Ó lọlẹ̀ wẹ̀jẹ̀, ó sì bú sí ẹkún gbaragada. Ṣé ẹ̀fún leléyìí ni àbí èdè? Ayé mú mi po. Kí ni dé tí adájọ́ tí a jọ sọ̀rọ̀ lálẹ́ àná kò fi dá mi láre ná? Àbí àwọn ènìyàn ká tó ti lọ rí i lẹ́yìn ni? Ayán mi fẹ̀yìn lélẹ̀, ipá pin. Àwọn ọlọ́pàá ti súnmọ́, wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lọ́wọ́.
wọ́n ti gbàngbàn lọ sí inú ọkọ̀ ní ìta. Èmi yìí náà òun ni mo sì ń fọwọ́ sọ̀yà fún bàbá pé bí ó bá pẹ́ jù ní àtìmọ́lé òun yóò lo ọjọ́ 6 níbẹ̀ kí a tó wọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn láti wá yọ ọ́ jáde. Àṣé rírò ní tènìyàn. Ọjọ́ 4 tí Málọmọ́ ti wà ní ẹ̀wọ̀n tí gbogbo ètò ti tò lórí bí a ó ti gbà á sílẹ̀, òun ni wọ́n tún fọ̀ rẹ̀ pé ó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Àfi ìgbà tí Málọmọ́ tó padà lọ. Kò kú mọ́ lajú, omi ti ń sàn lójú rẹ̀. Ó mú aṣọ ìnùjú pélébé kan jáde lápò, ó fi nu ojú nù. Ó mí kanlẹ̀, ó ní akọ igi ò gbọdọ̀ sóje. Òkú kúkú ń sunkún òkú lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àkàsọ lórí ń sunkún ara wọn ni. A ti rí ìgbẹ̀yìn ọ̀gá Málọmọ́ báyìí. Kí ni yóò gbẹ̀yìn àwa yìí náà? Ǹjẹ́ àwa náà a lè fọwọ́ rọrí kú báyìí? Kò tiẹ̀ dájú. Ẹnìkan kan ilẹ̀kùn kókókó. Kò kú mọ́ tagìrì. Ó ní ta ni kó wọlé o. Ilẹ̀kùn sípìrí, Ojúlarí sì wọlé. Ó pa ilẹ̀kùn dé. Ilẹ̀kùn dún wàm lẹ́yìn rẹ̀. Ojú rẹ̀ kò fanimọ́ra rárá. Ó ń gbọn pàǹtí kúrò lára rẹ̀. Ọ̀wù Ojúlarí, károdò kásùn, kí lára ilé ìbámu. Ojúlarí ní ọ̀gá, orí ìyá mi ó mà ní ò padà lẹ́yìn mi. Bí mo ti dé Yékẹ́mi lọ́dọ̀ orí ejò tẹ ẹ rán mi sí, n ò bá a nílé. Wọ́n ní ẹnìkan ló yára ránṣẹ́ pé mo bá jókòó dé. Kò pẹ́ púpọ̀ tí òun náà fi dé. Kò sì fi àkókò ṣòfò rárá tó fi kó gbogbo ẹrù fún mi. Mo di ẹrù náà máa alùpùpù mi. Mo sì kó ewé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lé e lórí nítorí àwọn ọ̀rẹ́ wa aláṣọ dúdú. Mo ṣíná bolẹ̀. Ó ku ibùsọ̀ kan kí n wọ ìlú Oǹdó. Ó ní mò ń wo àwọn agbófinró kan tí wọ́n ń yẹ ìwé ọkọ̀ wò lọ́kọ̀ọ̀kan. Mo sọkàn ọkùnrin, mo súnmọ́ ọ̀dọ̀ wọn. Ọ̀kan nínú wọn ó fi ọwọ́ sọ fún mi pé kí n dúró. N ò sì já níyàn. Mo dúró, ṣùgbọ́n n ò paná alùpùpù mi. Ó ní arákùnrin, kí ló dé tí ò lu akoto? Mo fi ọwọ́ kan orí mi. Yéèpà, n ò rántí mú akoto mi kúrò lọ́dọ̀ orí ejò ní Yékẹ́mi. Mo ní ọ̀gá, oko ni mo ti ń bọ̀. Mo kàn lọ fẹ́ ẹ̀fọ́ tí wọ́n ó fi jiyàn lálẹ́ ni. Ọlọ́pàá náà ní ìwé alùpùpù rẹ̀ dà àti pé kí ni ó dì sínú àpò ẹ̀yìn yìí? Ẹ̀fọ́ ni mo dì síbẹ̀ sa. Ọkàn mi ti fò lọ torí mo mọ̀ pé tí wọ́n bá tú àpò náà wò, ẹ̀wọ̀n ni mo fi ń ṣeré. Bí ọ̀kan nínú wọn ti ń fi ọwọ́ tẹ àpò náà wò, mo yọsẹ̀ fún alùpùpù. Iná ọmọ ò rárá. Láàárín ìṣẹ́jú àáyá, mo ti parẹ́ mọ́ wọn lójú. Ṣùgbọ́n ṣá, bóyá nítorí wípé sísá tí mo sá mọ́ wọn lọ́wọ́ náà ó bá wọn lójijì, ó ní wọn ò sì lè yìnbọn fún mi. Kò yé mi rárá. N ò tí ì rìn ju ibùsọ̀ kan lọ nígbà tí ọkọ̀ kan fún fèrè léraléra lẹ́yìn mi. Mo wẹ̀yìn, ọkọ̀ àwọn agbófinró ni. Mo yín náà alùpùpù mi kanlẹ̀. Mò ń lọ fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nà tí kò dára tó yẹ kí n rí wọn yàn jẹ dáadáa. Bí ó ṣe kù díẹ̀ kí n dé kókà, mo kan àwọn mọ́tò tí wọ́n ń tò tẹ̀léra wọn ní gbémúlémú. Èéṣe àbí àwọn agbófinró wà ní iwájú ni? Kò lè jẹ́ bẹ́ẹ̀. Mo ní bóyá ọkọ̀ kan òun ló tún ní ìjàmbá ní iwájú. Mo rọra ń pẹ́ àwọn ọkọ̀ tó ti tò tẹ̀léra wọn sílẹ̀ lọ́kọ̀ọ̀kan. Bí mo ti rìn síwájú díẹ̀, òun ni mo rí ohun tó fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Ọ̀gá, àwọn agbófinró tún ni. Bí ọ̀kan nínú wọn ti rí mi ló ní dúró níbẹ̀. Ọ̀gá, ọmọkùnrin tí wọ́n wí rèé. Wéré, òun ni mo ju alùpùpù mi sílẹ̀ tí mo forí légbó. Ìgbé àfẹ́wé, inú oko là ń wá nǹkan bẹ̀. Ẹsẹ̀ mi fẹ́rẹ̀ máa kàn mí ní àtàrí níbi tí mo ti ń sá lọ. Àwọn náà gbá, wọ́n fi yá mi. Mò ń sáré lọ nínú pápá láì bẹ̀rù ìdágbẹ́. Ó wá fi owó àti ìbọn tí ó dì mọ́ ẹ̀yìn alùpùpù sílẹ̀ àbí? Nígbà tí èdè òdì mí, mò ń bọ̀rọ̀ bọ̀, ẹ̀ ló jìn. Ó dá o, mò ń gbọ́. Kò pẹ́ púpọ̀ tí mo fi dé inú oko kòkó ńlá kan báyìí tí mo rí ọkùnrin àgbẹ̀ kan nínú oko kòkó náà tó ń fín kòkó. Bí mo ti dé ọ̀gángan ọ̀dọ̀ rẹ̀, mo ju àpò tó wà lọ́wọ́ mi sílẹ̀ ní iwájú rẹ̀. Mo sì kọjá lọ ní tèmi bí afẹ́fẹ́. Mo rìn síwájú díẹ̀ kí n tó farasinko. Kétékété, òun ni mo sì ń wo bàbá àgbẹ̀ náà níbi tí mo farasinko sí. Bàbá náà ju ẹ̀rọ ìfínkù ọwọ́ rẹ̀ sílẹ̀. Ó yọjú wo apá ibi tí mo ságbà, ṣùgbọ́n kò kófìrí mi. Ó tú àpò náà wò. Bí ó ti yọjú wo àpò náà wò, òbítíbitì owó bébà tó wà nínú rẹ̀ nìkan lórí.
kò tilẹ̀ mọ̀ wípé ìbọn ìléwọ́ wà nínú àpò ọ̀hún. Ó gbé àpò náà nílẹ̀ kánmọ́, ó sì pòórá mọ́ mi lójú. Kò pẹ́ púpọ̀ tó tún dé padà, tó sì ń fi kòkó rẹ̀ lọ. Ó ń fi ìfékorin oríṣiríṣi, èyí tó fi hàn wípé inú rẹ̀ dùn tayọ. Ó ń fi ìfékorin áìkè dáìró pé mo ṣoríire o, ẹlẹ́dá mi, mo dúpẹ́ o. Àwọn agbófinró tó ń lé mi bọ̀ wọ́n yọ lẹ́yìn rẹ̀. Wọ́n ní, bàbá, ẹ kú iṣẹ́ o. Òun náà sì dáhùn wípé o. Ẹ jọ̀wọ́, ọkùnrin tó wọ aṣọ aláwọ̀ ewé tó sáré kọjá láìpẹ́ yìí, ọ̀nà wo ló bá lọ? Bàbá náà ní, ó ti tó wákàtí méjì tí mo ti wà nínú oko yìí, n ò kófìrí ẹnì kankan o. Bóyá àwọn ọlọ́pàá náà ò dúró gbọ́ ọ̀rọ̀ tó kù mọ́. Wọ́n jíjú padà, wọ́n sì kọjú sí ọ̀nà títì, wọ́n ń padà lọ. Bàbá àgbẹ̀ náà ní, èyí tí mo ṣe yìí tó. Ọlọ́run ti bọ́ta búrẹ́dì fún mi lónìí ná. A kì í gbé erin lórí ká tún máa fẹsẹ̀ wá ihò ìrẹ̀. A kì í mọ̀. Ọkùnrin tó ju owó náà sílẹ̀ ó sì lè padà wá nígbà tó bá kẹ́fín pé àwọn agbófinró wọn ò wá òun mọ́. Bí ó bá wá rí mi pẹ̀lú owó rẹ̀, inú àgbàrá ẹ̀jẹ̀ òní olúwa rẹ̀ yóò sùn. Olúwa rẹ̀ yóò máa ti ọ̀run dé ọ̀run ni. Ó palẹ̀ mọ́, ó sì pòórá mọ́ mi lójú. Kò pẹ́ púpọ̀ tó tún fi jáde padà tó ń tagbọ̀n lórí. Ó sọ àgbọ̀n náà sílẹ̀. Ó da iṣu àti àgbàdo tó ṣẹ̀ṣẹ̀ ya sílẹ̀ nínú àgbọ̀n. Ó gbé àpò owó tí mo jù sílẹ̀ níwájú rẹ̀ tẹ́lẹ̀ àgbọ̀n náà. Ó wá kó àgbàdo lé e lórí. Ó kó iṣu ẹyọ méjì lé e. Ó sì kó iṣu tó kù sí ìdí igi kòkó kan. Ó gbá ewé lé e lórí. Ó wò yán. Ó gbé àgbọ̀n náà lórí. Ó sì ń dá sọ̀rọ̀ lọ. Ó ń sọ wípé bí ó bá di ní òwúrọ̀ ọ̀la, n ó ní kí akíkún mi kó wá kó iṣu tó bá kù. Mo rọra yọ́ mìírín kúrò lábẹ́ igbó tí mo farapamọ́ sí. Mò ń tẹ̀lé bàbá àgbẹ̀ yìí. Mo kí ọwọ́ bọ àpò, kí n mú ìbọn ìléwọ́ mi, kí n sá sí bàbá olè yìí ní àtàrí, kí olórí burúkú rẹ̀ kó nalẹ̀ gbì bí igi gbígbẹ. N ò rí ìbọn náà mọ́. Bóyá ibi tí mo ti ń forí jágbójájù kiri, òun ló ti bọ́ sọnù. Wéré, mo tún èrò mi pa. Mo fẹ́ gbìyànjú àti súnmọ́, kí n yín lọ́rùn sẹ́yìn, kí n pa á bí ejò àìjẹ. Lójijì, òní ọkùnrin ọdẹ burúkú kan báyìí ló tún jáde nínú igbó tí ó sì ń kí bàbá àgbẹ̀ yìí ní mẹ́sàn-án mẹ́wàá. Ó ní, bàbá Akínkúnmi, ẹ mà kú àbọ̀ o. Oko ò dáa bí? Òun náà dáhùn ní, ọ̀dẹ́dẹ́lé ọmọ ògún òrọ́kin. Oko dáa o, oko dùn. Kódà gbangba tó ka sí i. Adúpẹ́ lọ́wọ́ Elédùà, sọ́wọ́ dẹ o. Ọdẹ náà dáhùn ní, adúpẹ́ lọ́wọ́ Ògún. Àwọn méjèèjì ń tàkùrọ̀sọ lọ sí ọ̀nà ilé. Nígbà tó yá, ọ̀dẹ́dẹ́lé àbí kí ni wọ́n ń pe orúkọ rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sun ìjálá. Inú túbọ̀ ń bí mi sí i. Èrò pé kí n fún bàbá àgbẹ̀ náà lọ́rùn pa kò bọ́ sí i mọ́. Àbí níbo ni ọkùnrin ọdẹ náà yóò máa wò nígbà tí mo bá ń fún ìkejì rẹ̀ lọ́rùn pa. Ní kété tí wọ́n wọ àárín ìlú, òní àwọn méjèèjì ni wọ́n ta àtàpínsẹ̀ ní iwájú ilé oníbàmbàm kan tí ó tìdí bọ inú oko kòkó kan báyìí. Òní bàbá náà forí lé. Ọmọkùnrin kan tí kò ju 20 ọdún lọ pẹ̀lú ọmọbìnrin kan léńjeléńje kan pa ẹ̀gúsí ní iwájú ilé náà. Ọmọkùnrin náà síjú sókè, ó sì rí bàbá àgbẹ̀ náà. Ó dìde wéré, ó sì wá gba ẹrù lórí bàbá ọ̀hún. Ó ní, bàbá mi, ẹ kú oko, ẹ sì kú àtàárọ̀. Òun náà dáhùn, ó ní, o ṣeun Akínkúnmi, sí ilé ẹ̀kọ́ dùn. Adúpẹ́ bàbá mi. Àwọn èrò ilé wọ́n ń kí bàbá náà káàbọ̀. Ó dá mi lójú wípé ilé bàbá náà ni. Bí wọ́n ti wọ inú ilé, òní èmi náà pẹ̀yìn dà tí mò ń sábọ̀ níhìn torí ẹni tí wọ́n fẹ́ sun jẹ kò yẹ kó tó máa fi epo rárá. Orí ìyá mi òní ò padà lẹ́yìn mi o, tó jẹ́ kẹ́ ẹ̀ tún rí mi. Kòkú mọ́ mi kanlẹ̀, ó ní, ṣé kò sí ohun kankan lára alùpùpù rẹ tí àwọn ọlọ́pàá tí wọ́n fi lè wá wa rí? N ò rò bẹ́ẹ̀ ọ̀gá. Ẹ̀rù ajá wọn ló tilẹ̀ ń bà mí. Ta ló mọ̀ bóyá wọ́n ti lọ tú wọn sílẹ̀ báyìí kí wọ́n máa wá mi kiri. Àjẹ́ alájẹ́ òun sì ni àwọn ajá náà. Imú wọn gbóòórùn ju kíní dáálẹ̀ lọ. Bí ènìyàn tilẹ̀ sáwọ inú ihò èèrà, wọn yóò wá olúwa rẹ̀ jáde. Òpùrọ́, ọwọ́ kìí pẹ́ ní sàkéèké. Ẹyẹ kúkú ti fẹ́ fò tẹ́lẹ̀ kí a tó so òkú sí i. Ó ní ilé yá. Ẹnu kúkú ti ń kùn mí jù ní ìlú yìí náà tẹ́lẹ̀. Ká kúkú fi ìlú yìí sílẹ̀ ká máa lọ ni. Ṣùgbọ́n òógùn aláàrù kò yẹ kó gbẹ. Ká ṣe gírí ká lọ gba owó wa padà lọ́wọ́ bàbá àgbẹ̀ náà.
bí ó bá sì bá wa lu agídí yóò jẹ ìbọn ni. Jẹ́ kí n yára palẹ̀ ẹrù mi mọ́ kí n tó mọ ohun tó kù. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn ọ̀gá má lọ mọ́, òní àwọn agbófinró òní wọn kúkú ti he lọ bí ahun. Bí kì bá ṣe wípé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́, èmi gan n ò bá ti dun àmúpìtàn, àpáta le olóko dáa sí ni. Ó dìde nílẹ̀, ó wọ ìyẹ̀wù lọ, ó gbé báàgì kan jáde, aṣọ díẹ̀ wà nínú rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní fi aṣọ kún un. Iná ọba tàn yàn, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tó wà lórí tábìlì ó sì bẹ̀rẹ̀ sí ní ké tantan. Kùkú mọ́wọ́ òsè sàràsà, ó ní àwọn kinní burúkú wọ̀nyí wọn ò tiẹ̀ mọ àsìkò tó yẹ kí wọ́n múná wá, òkú ìgbẹ́ gbogbo. Ojúlarí mọ̀ wípé kùkú mọ́kà ń fi ìkanra ìtàmájé ni, kò fèsì, bẹ́ẹ̀ ni kò mí pínpín. Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì náà ó dákẹ́ orin tó ń kọ. Obìnrin kan ó sì ń ṣe ìkéde pàtàkì lórí rẹ̀ báyìí pé kéèrè o, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó ẹ̀yin ènìyàn ìlú létí pé àwọn ọlọ́pàá kò gbérégbè ti ìjọba ìpínlẹ̀ yìí wọ́n ti kéde pé àwọn ń wá ọkùnrin kan tí àwọn fura sí gẹ́gẹ́ bí ọ̀daràn pọ́nbélé. Wọ́n ṣe alábàápàdé rẹ̀ ní ọ̀nà Oǹdó ní àárọ̀ òní. Wọ́n dá a dúró ṣùgbọ́n kò dúró. Ó yìnbọn fún méjì nínú àwọn ọlọ́pàá náà, ṣùgbọ́n ìmọ̀ àti ìrírí wọn lẹ́nu iṣẹ́ náà kò jẹ́ kí ìbọn náà ó pa wọ́n lára. Ọ̀daràn náà forí lé ọ̀nà Ilé Ifẹ̀. Ó kù dẹ̀dẹ̀ kó dé Ilé Ifẹ̀. Ó bá àwọn agbófinró mìíràn lọ́nà. Wọ́n dá a dúró, ó sì ju alùpùpù rẹ̀ sílẹ̀. Ó kan lu igbó. Wọ́n lé e ṣùgbọ́n wọn ò bá a. Aṣọ aláwọ̀ ewé òní ọkùnrin náà wọ̀ ní àkókò ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọmọkùnrin náà ò dúdú jù, bẹ́ẹ̀ ni kò pupa jù. Ó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 5. Arọ ẹnikẹ́ni tó bá wa kófìrí ọkùnrin náà kó fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ létí. Ẹ̀bùn pàtàkì ó wà fún ẹni tó bá ràn wá lọ́wọ́. Kòkú mọ́ bú sí ẹ̀rín, ó ní òpùrọ́ mà ní àwọn agbófinró wọ̀nyí o. Wọ́n ní ó yìnbọn fún méjì nínú àwọn. Òkú ìgbẹ́ gbogbo, wọn ò lè dá adìyẹ lásán mú. Irọ́ mà tiẹ̀ sì rọ̀ wọ́n lọ́rùn o. Kí àwọn ará ìlú kí wọ́n bá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé wọn ò lè dá alùpùpù mú. Kò sí. Ojúlarí pa ọ̀rọ̀ náà mọ́ lẹ́nu, ó ní ọ̀gá, ọ̀rọ̀ yìí ti kúrò ní ohun tí a lè máa mú ṣeré o. Kò yẹ kí a fi iná sí orí òrùlé sùn rárá. Ọlọ́run nìkan ló mọ iye ẹni tó ti rí mi kí n tó wọ ilé yín lónìí. Àbí ẹ ti gbàgbé orin àwòdì òkè ni, àwòdì tó ń fò lókè réré tó rò wípé ara alẹ̀ ò rí òun. Òkú ọgbọ́n inú, àdàbà ń gbẹ̀gẹ̀dẹ̀ bíi pẹ́yẹlé ò gbọ́, ẹyẹlé gbọ́ títìrì ló ń tiri. Ohun tí òun wí ni wípé ẹni tí wọ́n bá fi orí rẹ̀ fún àgbọn kì í dúró jẹ́. Ó yé mi yéké. Adìẹ tó bà lé apẹ̀rẹ̀ létí òun lápẹ̀rẹ̀ ń bò mọ́lẹ̀. Ó kárí Ojúlarí. Kòkú mọ́ tún padà sí ìyẹ̀wù. Ó kó ìbọn ìlọ́wọ́ méjì jáde. Àwọn ìbọn tó lè yan ọta méjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni. Ó mú ọ̀kan fún Ojúlarí, òun náà sì mú ọ̀kan. Ó bẹ̀rẹ̀ sí ní yẹ ọta inú ìbọn náà wò. Ó ní èyí dáa báyìí. Ó yá, àjò yá, ìtakùn tó bá ní kéde má gòkè àlọ́ tòun tèrè lójọ ń lọ. Ojúlarí gbé báàgì nílẹ̀. Àwọn méjèèjì wọ́n ti dí ẹnu ọ̀nà ìta kí Kòkú mọ́ kó tó pàṣẹ pé kí Ojúlarí ó dúró. Kòkú mọ́ padà sẹ́yìn láti wò ó bóyá òun fi ohunkóhun sílẹ̀ tí wọ́n lè fi tọpa òun. Kò rí ohunkóhun. Ó ní ó dáa báyìí. Àjẹ́ ẹ̀kọ́ ẹ mọ́, òun ní ìsìnkú pa ẹ mọ́. Kò séwu lóko mọ́ báyìí. Ó hàn lójú Ojúlarí pé ọkàn rẹ̀ ò balẹ̀. Ó ṣí ilẹ̀kùn ìta. Ó rí ọkọ̀ àwọn ọlọ́pàá tó dúró ní ọ̀kánkán. Ó fi ẹ̀yìn rẹ̀ padà sínú ilé bí aláǹgbá tó wọ ihò akàn. Òun àti Kòkú mọ́ wọ́n sì mí túpetúpe bí ehoro tó ṣẹ̀ṣẹ̀ bọ́ lẹ́nu ajá. Ó rí àwọn ọlọ́pàá, ó fẹ̀yìn rẹ̀ padà sínú ilé. Òun àti Kòkú mọ́ wọ́n sì mí túpetúpe bí ehoro tó ṣẹ̀ṣẹ̀ bọ́ lẹ́nu ajá. Àṣebàjẹ́ ṣe bí tó ń là ń wí, àṣebúburú ẹ̀kú ara fún. Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí ná. Lágbára Ọlọ́run Olódùmarè, wọ́n tún máa tẹ̀síwájú láìpẹ́ tá a gbádùn ara wa dáadáa. Ẹ wò mí, ìwé ìtàn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìwé ìtàn tẹ́ gbádùn láti bẹ̀rẹ̀ títí dé òpin ni. Adìẹ bà lókun, ara ò lókun, ara ò rádìẹ. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi, kẹ́sì máa bá mi share rẹ̀. Lágbára Olódùmarè àní ṣúra wa. Orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùn mí, òtútù mẹ́ja lálẹ́ òru ẹnìkan ìkó dídì mọ̀dẹ̀kú rọ̀jú. Ayọ̀ àtàlàáfíà tí mo fi yín lẹ̀ sí lọ́wọ́ báyìí, òun ó padà máa bá yín láìpẹ́ láṣẹ Olódùmarè. Ó tún dìgbà kan náà.